sí. وليس لكم أرضهم وحيارهم وأموالهم وحرد لم تطوه وكان الله على كل شيء قدير. Àwọn èèyàn ti ń ṣámí comment section ẹ bá wa tù sá. Wọ́n rò pé ń ṣàdúrà fáwọn ni. Ṣé mi nìkan ni mi gbọ́ àfàmọ́ ni? Nẹ́tíwọ̀kì tó ti bẹ̀rẹ̀. Ṣé o gbólé ń gbọ́ mi báyìí? À ń gbọ́ yín, àáfàá là gbọ́, à ń gbọ́ yín. Àbóyá nẹ́tíwọ̀kì tọ̀dọ̀ wọn nìyẹn. He has also called you to take over the land, homes, and wealth, and land you have not yet set foot on, and Allah is most complicable of everything. Kí lẹ rí sísà? Ẹ bá wa tù. Òun náà mo kà jáde. Mo rò pé Yorùbá ni a rò kékeré bá wa tú tẹ́lẹ̀ ni torí ègbó yẹn máa ń lágbára fún àwọn kan. Àbáyé náà tó fẹ́ fi rú wa lójú torí kíní ìrújú lẹ́yìn náà sọ pé ẹ̀ ń dín pẹ̀lú o. Mi ò fi kọ́kọ́ wí lójú. Ó yẹ sáré tù ú. Tó fi rú wa lójú sáà ní tú nǹkan wa fúnra wa ni. Ó yá àfà. Ẹ bá wa tú. Àfẹ́ ẹ bá wa tú ẹjọ́. Wọ́n ní tẹ́ bá fi rú wa lójú ni mo á ní ìrújú yín yẹn àwòtú jáde fúnra wa lójú wa. Torí ẹ̀ mo fi sọ fún yín pé mi ì díò pẹ̀lú pé ẹ̀ máa ń káyà àbí à ń ka whatever things. Bí gẹ́gẹ́ bí mùsùlùmí mo ń bọ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí ìwé tọ̀dọ̀ tí yín là ń kà yìí kí lẹ̀yin rí sí kó má lọ jẹ́ pójú mi làwa fi ń wò ó kí lẹ̀yin rí sí tán sọ síbí. Èmi ti ṣàlàyé fún yín mo sọ fún yín pé mi ì díò pẹ̀lú Quran, mi ì díò pẹ̀lú hadith, mi ì díò pẹ̀lú whatever things. So hadith was created, Quran was created, it was wrote. Ṣé mùsùlùmí máa ní bẹ́ẹ̀? Ẹlẹ́ẹ̀díù pẹ̀lú Quran ẹ̀ẹ́díù pẹ̀lú hadith kí lẹ wá jẹ́ guardians fún yín àti muslim. Ẹ̀mí ni. Iná ni ètò láyé wọ́n ti sọ pé Merlin làwọn àwọn comment section ló yẹ kí wọ́n ti máa sọ pé Merlin wọ́n ní Merlin làwọn ń bá deal. So gbogbo tó wà nínú Quran yìí nìsín ẹgbà ọkọ ni àbí àwọn kan ló kọ. Àwọn kan ló kọ Quran. Àwọn kan ló kọ Quran. Àwọn kan ló kọ Àwọn kan ló Quran. kọ hadith náà. Àwọn kan ló kọ hadith. Ok nígbà tó yẹ pé àwọn kan ló kọ Quran láti lè fi ṣèrújú fáwọn èèyàn láti lè fi káwọn èèyàn lẹ́rú àwọn kan ló kọ hadith kí lẹ́yìn wá ń ṣe inú ẹ̀sìn yẹn gangan ṣé nǹkan yẹn ṣẹ̀sìn ni àbí àṣà àti ṣe. Ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ lágbára. Agbára yàtọ̀ ẹ̀yin bá fẹ́ ṣe ẹ̀sìn ẹ máa practice nǹkan tó wà lẹ́sìn ẹ̀ ń kírun ẹ̀ ń tẹ̀lé ọ̀rọ̀ ìgbà ọ̀tọ̀ lágbára. Agbára yẹn ṣé dandan ni kẹ́ ẹ dénú Islam kẹ́ ẹ tó rí ni. Kò rí dandan kẹ́ ẹ dénú Islam kẹ́ ẹ tó rágbára. Kí ló wá dé tẹ́yìn wá ń pera yín mùsùlùmí. Torí pé àwòrán tí àwọn tó ṣẹ̀dá tèmi ni àwọn tó ṣẹ̀dá mi àwọn ìyá mi àti bàbá mi àwòrán tí wọ́n nìyẹn. Àwòrán tí wọ́n ní mùsùlùmí àmì. That is it. Ṣẹ́yìn nílé kéwú. Èmi ò nílé kí mo fẹ́ fi lè tó ṣe ní ṣàfà mo ti ń ṣàfà. Mò ń bọ̀ wá. Ẹ mọ̀ pé ìmọ̀ pera yín ní mùsùlùmí lórí ilẹ̀ yìí gangan ṣé ẹ mọ̀ pòun gan fúnra ẹ léwu fúnlẹ̀ yìí. Mo ti ṣàlàyé fún yín mo ní pé ilẹ̀ yìí ń ṣe ilẹ̀ mùsùlùmí. Iṣẹ́ tí mùsùlùmí yẹn léwu tẹ́ tún sọmọ yín lórúkọ mùsùlùmí. Ṣé mo ti sọmọ mi lórúkọ mùsùlùmí? Tí ewu bá ń bẹ níbẹ̀ ó ń bẹ fún ìran mi ni kò ń ṣe fúnra gbogbo ilẹ̀ yìí.
ìran gbogbo ilẹ̀ ni torí pé Kò tẹ́ ẹ bá kò wá lè dórúkọ jẹ́ ìran Mùsùlùmí gbogbo ilẹ̀. Kò wá mo lè ń bọ̀ jẹ́ ìran gbogbo ilẹ̀. Mo ń gbọ́. kí là ń pè ní ìran ṣebí ìran nìran Yorùbá ìran nìran Lárúbáwá ṣé Lárúbáwá lè jórúkọ Yorùbá ni Ìran pé oríṣi ìran ní ìran. àníṣe ìran nìran Yorùbá ìran nìran Lárúbáwá bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ Bẹ́ẹ̀ ni. ṣé ẹ wá rí Lárúbáwá kó wá jẹ́ orúkọ Yorùbá rí Èdè ni. ẹ má bínú èdè ẹ má báwo bínú ṣé ẹ má bínú ẹ dákun ètò láyé ṣé ìran kan tó ń wà ní ṣé kíní kan tó ń bẹ tó tó pè ní ìran Òun ló tó fi gbọ́ jẹ́ pé tuntun. ìran Yorùbá ni wá. Bọ̀ nínú ìran Yorùbá a tún láwọn ìran. Ìran kan ni ìran tẹ́yìn dálẹ̀. Ìran kan ni ìran tí àwa dálẹ̀. Ìran kan ni ìran tí àwọn tó tún jẹ́ àwọn táwa tó bá ń wájú dálẹ̀. àní tèmi ń sọ ní ìran èdè ìran àwọ̀ ìran ìlájọṣepọ̀ ìran ìpìlẹ̀ oyè Lẹ́yìn náà ìran bíi pé ìpìlẹ̀ ni mò ń sọ fún yín mo ní ẹni pé ìran pẹ̀lú Yorùbá ẹni sùúrù bẹ́ẹ̀ ni. mo ní ìran Yorùbá àti ìran Lárúbáwá ṣáà méjèèjì ṣáàjọra wa débi pé ṣé Lárúbáwá lè jórúkọ Yorùbá Kò sí bó ṣe lè wù kó rí. Kò sórúkọ tí ènìyàn ò lè pera ẹ̀. Tó bá wù yín ẹ lè pera yín lọ́lọ́run. Tó bá wù yín ẹ lè pera yín léṣù. Oníkálùkù ní freedom nínú ayé tá a wà yìí. Bọ̀ orílẹ̀ tá a wà yìí ló ní àṣẹ ọ̀tọ̀ọ̀tọ̀. Orílẹ̀ tá a wà yìí ló fi jẹ́ pé tá bá fá orí yín sìn tó ń fá orí ọmọ òyìnbó irun kan náà kọ́ ni ó wù jáde ńbẹ̀ torí àṣẹ tó ń bẹ lórí ìran ilẹ̀ tiwọn ọ̀tọ̀ ni. Àṣẹ tó ń bẹ lórí ìran ilẹ̀ àníṣe tiwọn ọ̀tọ̀ ni. ṣé ẹ máa gbọ́ ṣé ilẹ̀ Bẹ́ẹ̀ ṣé ni. ó so mọ́ orúkọ nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ níjọ́ tí wọ́n ń rẹ́gísítà ẹni sùúrù níjọ́ tó ń rẹ́gísítà ǹjẹ́ ṣé ìran Yorùbá rẹ́gísítà orúkọ mọ́ registration wọn àbí ò sí ńbẹ̀ Ìran Yorùbá rẹ́dísítà orúkọ mọ́ registration wọn. ṣé lórúkọ Lárúbáwá náà wá àní rẹ́gísítà yọ̀ǹda lórúkọ Lárúbáwá ni bàbá agbára yìí mò ń bọ̀ bàbá mi àti àmọ́ Adélékè jọ ìṣẹ́jú kan sórúkọ Lárúbáwá náà wá rẹ́gísítà ńjọ́ kìíní àná Kò ń ṣe orúkọ Lárúbáwá. kí ló wá dé tí mùsùlùmí wá ń jórúkọ Lárúbáwá ṣáà tí kò wá lẹ́rú bẹ̀ yẹn Òun náà ló jẹ́ ń sọ fún yín pé ihun tí àwọn nǹkan Sàrújí wọ́n introduce ẹ̀ ni. ẹ ń gbà tẹ́yìn wá mọ̀ pé wọ́n introduce ẹ̀ ní kí ló dé tẹ̀ jẹ́ káyé ó mọ̀ kí wọ́n lè káyé lè kúrò lóko ẹrú Kò sí bó ṣe lè wù kó rí. Gbogbo ayé ò lè mọ̀ torí pé kí ni ihun tó ti develop ni. èèyàn mélòó ló ti wá mọ̀ látọwọ́ tiyín bí gbogbo ayé ò bá lè mọ̀ ṣe bẹ́ẹ̀ ṣe tiyín ẹ fi yòókù lẹ̀ ni. Kò sí tèmi fẹ́ ṣe torí iṣẹ́ tí mo gbà kọ́ nìyẹn torí ọ̀tọ̀ọ̀tọ̀ níṣẹ́ tá a fi rán ní kálukú nú ayé. ok iṣẹ́ tẹ́yìn gbà kọ́ ni kẹ́ ẹ tú àwọn èèyàn kúrò lóko ẹrú. ètò láyé Tó gbà. ẹ ẹ̀yàndá wọn. ẹ̀sìn yẹn ti dá àwọn èèyàn wa ó ti dà wọ́n lọ́pọlọ rú agbára ní wákàkiri. mẹ́lìn lílé mẹ́lìn àwọn mẹ́lìn. ṣé àṣírí mùsùlùmí tó wà ní comment section báyìí mákẹ́tì ní yìí ò dára rárá. mùsùlùmí ni Ọlámilékan ó ti fi ó ti rége o bọ́lẹ̀ ni. ó ti fi rége o. Tọ́lání ṣé wà ń bẹ́ẹ̀. Ẹ kalẹ́ o. In fact, mi tiẹ̀ mọ̀ pé mo ti wà lókè. Ẹ kalẹ́ everybody. ẹ káàbọ̀. Actually, ìgbà tí mo send request, mo bọ̀bọ́ kan tó ní kíní bíi kéwú ní orí kíní ẹ̀ ni mo máa fẹ́ béèrè ni mo fẹ́ sọ àwọn kọ̀ọ̀kan ni mo fẹ́ béèrè questions kọ̀ọ̀kan lọ́wọ́ ẹ̀ nítorí pé tẹ́lẹ̀ Christian ni mí. But right now, mi ò ní any religion at all. I'm just on my own. So, ìgbà tó wá ń sọ̀rọ̀ pa pé Christian o pé Allah and Yahweh, they are the same thing.
nǹkan tó wá yà mí lẹ́nu jù nìyẹn because nǹkan tí mo notice nípa àwọn Muslim, they have a way of colonizing things. Wọ́n máa mú religion tẹ́ pé wọ́n máa mú story from another religion. Wọ́n á ta mọ́, wọ́n á mú mọ́ religion tiwọn. Àwọn wá claim pé àwọn gangan làwọn ní. So torí ẹ̀ ni mo ṣe fẹ́ béèrè questions lọ́wọ́ ẹ̀, torí ẹ̀ ni mo ṣe send request. I'm always in the comment section and sincerely since I think is it not 2 years now tí mo ti ń follow MS Baba, Etolaye, Akoraye, Akobiolo, every one of you have really been doing a great job. I'm so impressed. Kí tó kúrò ní Nàìjíríà, ọ̀rọ̀ lórí ẹ̀sìn náà ni mo máa ń jàlé lórí. In fact, ní family mi, before kí ìyá tó bí mi lọ́mọ kan tó pass, ọ̀rọ̀ lórí ẹ̀sìn la jàlé lórí. Ipe gbogbo kíní wàhálà ló ń dálẹ̀. Wọ́n ní in fact nígbà tí mo kéré, wọ́n mú mi lọ fún deliverance times without number. Wọ́n ní mo ní evil spirit ni. Because mo máa ń béèrè questions even when I was like age 5, 6, 7, 10. Mo máa ń béèrè àwọn questions because gbogbo kíní yẹn ó wà confusing sí mi. Ipe gbogbo àwọn kíní yẹn kò make sense. Pé tẹ́ bá sọ pé Yahweh kan òun ló dá ayé àtọ̀run, why should he cherry pick? Why should he be the one like ẹni tó bá fẹ́ fẹ́ràn ló máa fẹ́ràn, ẹni tí ò bá fẹ́ fẹ́ràn ni ò ní fẹ́ràn? And ní àṣẹ Elédùmarè mo tún wá dé university, mo ṣe cultural studies and all that. So ìgbà yẹn ni mo ṣẹ̀ṣẹ̀ wá understand, I started learning about Yoruba culture and mo wá understand better. That was when I totally deconstructed. But torí pé society téèyàn wà àti yọ ara ẹ̀ kúrò kò kí ń easy bẹ́yẹn. But the first things first, I stopped going to church. Ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ń dá wà tẹ́ pé kí tó marry, tí mo ń dá gbé, ìyẹn ni mo tiẹ̀ kọ́kọ́ stop. Each time, the funniest ni pé lálẹ́ àná mo sì bá ẹ̀gbọ́n mi jà lórí ọ̀rọ̀ ẹ̀sìn. Ó dẹ̀ máa ń dùn mí pé still àwọn èèyàn kì í understand. Wípé kíní ìmúnisìn ni wọ́n fẹ́ kó wa lẹ́rú. And religion kò sí nǹkankan. Mo máa ń béèrè lọ́wọ́ kí ni religion, kí ló tí dà fún wa ní ayé tá a wà ní especially Nigeria. Nigeria is the second most religious country in the world, in the whole wide world. And we are one of the poorest. And all these pastors, they are getting richer on a daily basis. Because I don't know much about Islam. The only thing I know is about their violence acts. But if I would talk about Christianity, all these pastors, wọ́n mọ̀ bí tó ṣe máa ń kọ́ àwọn ọmọ ọjọ́ wọn, kán gbowó, kán siphon owó lọ́wọ́ wọn, kán gbé àjàgà lé wọn lórí. Wọ́n máa sọ fún wọn pé ogun ayé kan ni, ogun kìíní kan. Mo sọ fẹ́ gbọ́n mi lánàá, ẹ jọ̀ọ́ ẹ má bínú pé mo sọ̀rọ̀ jù. Mo sọ fẹ́ gbọ́n mi lánàá. Wọ́n ní ṣé wọ́n fi tipa, ìgbà tí mo ń sọ̀rọ̀ ẹ̀sìn fún wọn lánàá tá jọ ń jà lórí ọ̀rọ̀ ẹ̀sìn, mo á ní pé ẹ sọ pé ṣé wọ́n fi tipátipá fún mú anybody. Mo ní kí ló dé tẹ́ pé wọ́n gbé foreign religion wá, wọ́n wá fi tipátipá gbélé everybody lórí. Mo ní tó bá yẹ pé Christianity wọn fi ṣe tipátipá. Tá bá wà ní church nígbà tí mo kéré, wọ́n máa ní ogun ilé bàbá ẹ̀. I remember a lot of people tó jẹ́ pé orúkọ wọn jẹ́ bóyá Ògúnmúyìwá ọ̀jẹ̀ kìíní kan. Wọ́n á ní pé ogun ayé kan wà lórí orúkọ yẹn. Wọ́n á dẹ̀ sọ fún wọn pé kó change ẹ̀. While I was growing up, my mother changed our surname just because of nǹkan tó bẹ̀rẹ̀. Torí pastor sọ fún wọn pé there's a curse attached to that name. Mo ní so why tẹ́ pé à ń tàbùkù our own indigenous culture and tradition. Ẹ wá ní pé nísìnyí táwọn èèyàn wá ń sọ̀rọ̀, ẹ̀gbọ́n mi wá ń sọ pé ṣé wọ́n fi tipátipá pé àwọn èèyàn kílé tí wọ́n sọ̀rọ̀ pa antichrist ni wọ́n. Mo ní that is the bondage tí a lot of you tẹ́ pé and by force, I told her yesterday, mo ní by force we will free every one of you from this religious captivity tí gbogbo wọn gbéra wọn sí. Ẹ kú iṣẹ́ gidi gan ni o. Ó máa ń dùn mí especially tí ó ní ọjọ́ bóyá ìjẹta tí mo wà lórí life tí àfáà kan sọ pé òun lè fẹ́ ọmọ 8 years old. Àná náà ni nǹkan tó ká mi lára débi pé mo wò pé so gbogbo àwọn èèyàn gan téèyàn rò pé èèyàn bá rìn tó wà ní àwùjọ èèyàn ẹranko burúkú ni wọ́n. So ẹ kú iṣẹ́ o.
Elédùmarè máa fún yín ṣe. Bí táwa náà bá dẹ̀ ṣe lè máa support yín náà a máa support yín. Ẹ ṣé gidi gan ni tẹ́ gbé mi wá sórí platform mi. ẹ ṣeun ẹ ṣe olúwa fẹ́ràn mi ẹ ṣe ìyá wa ṣé olúwa fẹ́ràn mi yẹn wà bẹ́ẹ̀. hot ẹ ká lẹ́sà o ẹ káàbọ̀ ṣé mùsùlùmí ni yín. Ọlọ́run ní jẹ́ ṣe rí nǹkan tí mo rí bí ọ̀rọ̀ yìí ni má ìgbà tí ẹkúṣẹ́ látàrọ̀ wá ti wà ń sọ̀rọ̀ láti 2 minutes lẹ́ni o ẹ̀yin mùsùlùmí tó bá wà ní comment section ẹ ṣe hi mo ń gbádùn yín. láti bí i 3 hours mo ti wà ní live tí mo ti wà ń sálẹ̀ mẹ́rin so ẹ wá pé bad market ẹ̀yẹn má rí bí pé ẹ̀ ń ṣe pé bad market everybody mọ òótọ́ ṣe understand so number 2 thing there is most àwọn tẹ́ ń wò yẹn wọn ò kí ń ṣe researcher and they don't know history tẹ́rí gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ̀rọ̀ pé Islam kìnìkan most wọn gbọ́ mọ̀ pé kò tí tó 2000 years so history tí most àwọn èèyàn mọ̀ torí most àwọn èèyàn sì wò kí ń kàwé lẹ́yìn kan wo fíìmù kan dẹ̀ ṣe àwọn kankan kan so most àwọn èèyàn ò really understand àwọn kìnìyàn díẹ̀ bá ń ṣe náà àyè wọn máa ṣe so ọlọ́dẹ̀ fún wa ṣe. ẹ ṣe nǹkan tí mo ní nìyí sọ. ẹ ṣe o ẹ ṣe òtítọ́ korò Chilantotech Yeah, ẹ kálẹ́ o. ẹ káàbọ̀ ṣé mùsùlùmí ni yín? Yes, ẹ káàbọ̀ jàre. ẹ káàbọ̀. kémi ká béèrè lọ́wọ́ yín straightforward so dáadáa márùn tí Muhammadu gbélé ayé ṣe tẹ́yìn wò pé ó yẹ kí gbogbo wa ká fi máa ṣe Islam kí àwa tó wà lórí kíní ká fi wò pé káwọn náà darapọ̀ mọ́ Islam tẹ́yìn jọ ń ṣe so tẹ́ bá lè dá wa lóyún. All I have to say is that whether joining Muslim or not Muslim, ṣe rí gbogbo èèyàn láyé ó ní ibi tó bá wù láti belong sí whatever you be in life. àti ìbíyín nìyẹ. Ẹ̀sìn tó bá wùyàn èèyàn lè ṣe wọn ò fi ipá múyàn láti ṣe ẹ̀sìn. That's number one. And number two, ẹ ṣe sùúrù. concerning this ẹ ṣe sùúrù. Tauba or what do you put on these things? ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù. nǹkan tó wà ní Kùránì tako nǹkan tẹ́ ẹ sọ. Báwo lè takò ó yá ẹ sọ kí n gbọ́. ẹ jẹ́ kí n gbé wá kẹ́ẹ̀ka. Ẹ mọ̀ pé èmi ò mọ Kùránì dé ogun bẹ̀rẹ̀ so ẹ sọ ibi tó ti sọ. ṣé ẹ mọ Quran 9 verse 29. Mo ń gbọ́. ẹ jẹ́ kí n gbé wá wọn àfi tipá múyàn sínú ẹ̀sìn kẹ̀. ẹ jẹ́ kí n gbé wá kí kó pọ̀. ọ̀rọ̀ yẹ ṣé àwọn àfáà ló máa ń sọ ẹ̀sìn yín létí abẹ́yìn yín kà fún ara yín má bínú. Ẹ mọ̀ pé ẹ̀yin ti ń bí mi léèrè sí o èmi náà ní àwọn questions o ok ìbéèrè tẹ́ béèrè láti yìí sìn èmi ni mo mú wá fúnra mi. ok. Yeah. So ìbéèrè tèmi ń sìn. ẹnu ẹ má wọrí àti ìgbé wà. Ẹ ti béèrè bí mélòó mo ti dá yín lóhùn. Ẹ̀sìn wo lẹ̀yin sìn? Ẹ̀sìn wo lẹ̀yin sìn? Èmi ò lẹ́sìn. Ẹ lẹ́sìn. Bẹ́ẹ̀ni. Kí lorúkọ yín? ẹ̀sìn wo lè wúrẹ́ ń sìn? Kí ni orúkọ yín? Adélékè. Ta ló fún yín ní Adélékè yẹn? Báwo lẹ ṣe mọ̀ pé Adélékè ló yẹ kẹ́ máa jẹ? Ẹ bá wa kábàásì yìí. Allah ló fún mi Adélékè. Allah. Kí
kí ni ìdí tó fi jẹ́ pé ń jẹ́ Adeleke àní ẹ̀ka fásì yìí ẹ mọ̀ pé ẹ̀kọ́ bára yín nínú ayé ni so kí ni ìdí tó fi ń jẹ́ Adeleke yẹn ta ló sọ táyé yín ní mórí ló Adeleke. fún wọn táyé mórí. ẹ bá wa ka fásì. ṣe ti rí i pé n tẹ́ ń tú yìí ó ju ọgbọ́n ẹ orí bá yín wa lọ ka nǹkan fásì ẹ̀ lè tú tán láyé China tó tech dídé ẹ̀ka yín kìíní sínú tọ́lù ayé screen kò yìí. yé yín. mò ń bọ̀ ẹ wá àwọn béèrè òpònú tẹ̀ ń béèrè tẹ̀ ń sọ kò pé yé kò yín títọ́ yín kò yé yín mímí yín kò yé ẹ̀ka yín kùránì bẹ́ẹ̀ gbà. ṣe ń jẹun kò yé. ṣé ẹ̀yin bíbú yìí kí ló ń ṣe ẹ̀yin lẹ̀ ń bá mi ṣiṣẹ́ ni àbẹ́yìn lẹ̀ ń fún mi lóúnjẹ ẹ ṣí máìkì yín kẹ́ ẹ ka nǹkan tó wà lójú screen bí mo ṣe ń tọ́ òye mi ẹ̀yin lẹ̀ ń bá mi tọ́ ẹ̀yin bíbú yìí gan tiẹ̀ fọ́ ni èmi mo wá ń pè yín lẹ́yìn pé mo fẹ́ tọ̀ ni ẹ ka verse ojú screen yìí nǹkan tẹ́ sọ lẹ́ẹ̀kan pé wọn àfi tipátipá so ẹ kà á. tó bá sọ pé ẹ dúró tó bá sọ pé kéèyàn fight èèyàn. ẹ kà á la sọ fún yín ẹ ti fẹ́ bẹ̀rẹ̀ ẹjọ́ mi. ẹ dúró I'm trying to ẹ mọ̀ gbogbo wa I'm trying láti lecture lára wa ni so I'm trying to lecture you too. ẹ kà and kẹ́ wá when you lecture wa talk ẹ kà kẹ́ lecture wa. wait chill chirigodi when you know in Western world that we have you see when you look at what they call this English, it has many meanings. ẹ ka Arabic tó wà lókè ẹ fi English lẹ̀ Arabic náà wà lókè ẹ kà kẹ́ tú. Kí n ka Arabic tó wà lókè. bẹ́ẹ̀ni kí English yẹn má tún máa dá wàhálà lẹ̀. No, I'm trying to read the English. What they wrote here is they fight those people of the book who do not believe in Allah, not in the last day. And bàbá dúrọ́ọ̀pù. bad market làwọn pípò yìí. àgbákà. àbẹ́ ẹ̀gbọ́n nǹkan tó ń bi mí léèrè mi máa bí mo ṣe ń tọ́kì. orí ilẹ̀ lómi fi ń rìn orí ilẹ̀ lómi fi ń rìn orí. left man. okay yẹn náà ti lọ. ọmọ Bọ́lájí. Good evening o, ẹ kálẹ́. ẹ kálẹ́. Ẹ kálẹ́ o. Yeah. Ẹ kálẹ́ o. ẹ kálẹ́ o ẹ kálẹ́ ẹ kálẹ́. Ẹ sà. Ẹ kú ètò. Yeah. Na Muslim bí mi tó pé na for bí ní mi tẹ́ kàn Muslim mi Ahmed lórúkọ mi. Ẹ kálẹ́ ẹ jọ mo máa follow yìí but ó ní àwọn kọ̀ọ̀kan tí mo kàn fọ́ understanding ni lẹ́ pé èmi sákùn lẹ́kọ̀ọ́ ni so èmi fi èrè bọ́ mo sákùn lẹ́kọ̀ọ́ pẹ̀lú gbogbo wọ́tẹ́ tó máa pa fún wa ẹ pẹ̀lú nínú tó máa náà èmi sákùn lẹ́kọ̀ọ́ ẹ̀jọ̀ mo fẹ́ béèrè nǹkan lọ́wọ́ yìí ni sà ẹ̀jọ̀ má bínú. Ẹ̀jọ̀ sà àwọn iṣẹ́ òbúláláyé àwọn iṣẹ́ òníyàtì ẹ̀ ẹ̀jọ̀ sà báwọn làwọn yẹn ṣe jẹ́ àwọn yìí ẹ̀ báwo áńgẹ́lì wo làwọn yẹn ṣe èèyàn ọmọlẹ́yìn Allah ni wọ́n ní àbí báwọn làwọn àbí àwọn normal person bí àwọn yẹn wọ́n bí àwa ọkọ̀ di àwọn ṣéwù ní àbí àánú mi ò rí lè ọ̀dà sáà àwọn ṣéwù yẹn dáadáa àwọn ṣéwù nìyà ṣéwù bùlálà ṣéwù àtọ́ máa sọ pé wọ́n á rí láwò gírí yẹ wọ́n máa kọ sí ibi ara gẹ àgbọn inú lè ké kíní àwọn ṣéwù bùlálà ẹ̀ ṣé ọmọlẹ́yìn Allah ni wọ́n ní ọmọlẹ́yìn mọ̀ mọ́ èmi ò tí rí wọn rí ìgbàtà wọn kékeré yẹ tá ń lọ skul ọsọpọ rí lára gẹ àgbọn nǹkan báyìí wọn á lọ òun pé gẹ àgbọn wọn sọ pé ní á sì jáde ọmọ kan fọwọ́ kọ ọmọ yẹn ṣọ́ọ̀kì ọmọ yẹn gan pàpà so kíní ò rí mi ò rí àkọ́kọ́ náà ṣe mọ̀ pé Islam ṣe mọ̀ pé ẹbọ international ẹbọ ni. èmi confirm yẹ èmi confirm so now yẹ. ṣé òbúlálà yẹ
ǹjẹ́ ẹ̀yin ti gbọ́ lẹ́nu any other person outside the ilẹ̀ Yorùbá bóyá bí for example èmi làwọn Indian àwọn irú Saudi Arabia yẹn for example pé àwọn náà máa ń rí. mi ò ṣọ́ bóyá àwọn Saudi Arabia yẹn máa rí o ìdí pé mi ò ṣọ́ bóyá àwọn Saudi Arabia yẹn máa rí o Ọ̀dà ṣe ẹ ti ìdí pé gbọ́ àwọn other African country bíi Libya and all of that ṣé ẹ gbọ́ kórúkọ àwọn èèyàn kó tàn dé gbogbo bẹ̀yẹn pé wọ́n ń rí èmi wọ́n ti hàn lára ògiri. èmi ti wà ní Libya rí èmi ti gbé Libya rí wọ orí nǹkan tó jọ báyẹn Nàìjíríà náà ni a ti nǹkan tó máa ń ṣẹlẹ̀ náà gbọ́n nìyẹn nìyẹn. ṣe rí àwọn tó ti ó kàn dàbí àwọn tó ti kọ́ wọn ní kéwú so bí àwọn mòdìrú mọ́ríkà tí wọ́n káwọn náà ń káwọn èèyàn kéwú bẹ́ẹ̀ so ni tó bá padà yá tí wọ́n kàn ń gbọ́lá fún wọn pé àwọn àáfàá àwọn tó ti kọ́ wọn ní kéwú so wọ́n ní láti máa gbọ́lá fún wọn lásán ni gbogbo nǹkan tí wọ́n ń sọ fún yín yẹ kó jẹ́ pé wọ́n kàǹkà so tẹ́ bá fẹ́ mọ̀ kí wọ́n kàǹkà kí ni láti pàtẹ́yìn ti wà ní Nàìjíríà ilẹ̀ Yorùbá for example ṣé yìí rí nǹkan ẹyọ kan tó lapa táwọn pípò yẹn ṣe. mi ò rí o mi ò rí They o are useless people ni wọ́n tí wọ́n kàn torí pé wọ́n kàn ń kọ́ mọ́ ń ké wọn àwọn pípò yóò ní wọn ní ìwúlò kankan. ẹ wò Libya tá a wà àwọn Àràbù yìí wọ́n máa ń tàyàn wọ́n máa ń kidnapu àwa bá wọ́n máa ń tà wá ẹrú ìṣèwọ́n lọ́pọ̀ níyìn mọ́ náà mùsùlùmí tó bá kan ti náà jẹ́ níwá wọ́n máa ń mùsùlùmí tà ẹrú wá o níyìn náà. wọ́n máa ń tà wá o ẹ wò tó bá mú èèyàn báyìí wọ́n máa nà ọ́ dẹ́pọ̀ àwọn fámìlì rẹ̀ máa sẹ́ndì wọ́n máa nà ọ́ bí olórí burúkú àwọn Àràbù yìí ya wèrè gan jù àwa lọ o mi ò mọ ilé burúkú àwọn àfáà Nàìjíríà yìí. ṣe ní nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ rí i pé ẹrú náà pè yín àwọn náà ní Allah àwọn òkè ń jẹ́ Abdu Ibn ni wọ́n máa sábà jẹ́ ẹ lè rí Abdu lárú àbí ibi bẹ̀yẹ ṣé wọ́n máa ń pera wọn lábdù Abdu ni. wọ́n rí pé wọ́n lábùdù ẹ̀yin dẹ̀ Abdu rèé báwo. ẹ̀yin máa jẹ́ Abdul Muhammad so ẹrú wọn lẹ̀ ń ṣe so kí lẹ wò kí ni olówó máa ṣe fẹ́ rú ẹ̀ àtàyìn abayín sùn àní tàbá tẹ̀lé wọn lọ bí iṣẹ́ ilẹ̀ náà máa ń bo oúnjẹ sí fún wa ilẹ̀ ó náà ṣe máa ń ẹrú bo ni oúnjẹ yín sí náà fún wa. ọ̀sẹ̀ yìí náà fẹ́ travel tẹ gbórúkọ Mohammed tẹ gbé lórí wọn ní inú wọn máa dùn tó bá ti rí passport yẹn wọn máa kọ́ rẹ́rìn pé haha ẹrú kan ti dé. nǹkan tó kọ́kọ́ ṣèkì mi ni pé you are a Muslim mi náà pé yes mi mọ̀ pé ó ń tọ̀ mí ni pé ìyà ni mo fẹ́ lọ jẹ. ẹ wo kò ní àwọn afá Nàìjíríà yẹ. ẹ ṣì wà ń bí àbẹ́jì kú o. èmi ti kú ń bẹ̀ o mo ti kú ń bẹ̀ o mo ti wà ní side east yẹn sìn mo ti kú ń bẹ̀ mo ti wà ní ilẹ̀ Ìgbò gan ni mo tún wà gan. so tẹ bá wá ní tó wà bẹ́ẹ̀ ni pé àwọn ẹ lè research lórí Islam fún wọn lára yín ṣe understand ó dáa kéèyàn mọ nǹkan tíyàn ń ṣe at least torí dọ́là àwọn mùsùlùmí wọ́n dẹ̀ ti máa pọ́n irọ́ lẹ́yìn lákìsà tẹ́ ẹ bá understand tẹ́ wọn bá ṣe ń béèrè question tẹ́ wọn bá ṣe ń dáhùn question so wọ́n kàn máa twist brain yín ẹ rí àáfàá kan tó wálẹ̀ kan tó pèrè lágbára. bẹ́ẹ̀ni àmọ́ wọn ẹ bẹ̀rẹ̀ mọ́. àwọn kan náà ń tẹ́lẹ̀ ó náà bá ṣe máa sọ kàtìkàtì náà nìyẹn agbára kan ní kinní kan so but àwọn tí ò bá ti lè ronú ló máa ń fall victim irú àwọn ẹ̀yẹ so èyí náà tẹ́ bá ní time ẹ kàn lè research lé lórí kì í ṣe torí àwa but nítorí ara yín àti torí àwọn nǹkan èèyàn gbọ́dọ̀ kọ́ ọmọ tíyàn bá bí gan kó ti wà wí ẹ̀ka lẹ̀ páwọn àáfàá àti òdòdó jẹ wọ́n ń payà láyàárọ̀. ẹ sà èmi tún go through kínní as younger ọmọ ìkéré tí mo jẹ́ mo ti go through kínní mo ti ka English ẹ̀ ìfà normal na tí wọ́n bá tẹ̀lé mo ti gbé bí ní rí àwọn àbókí mo ti gbé jọ́sìkì àwọn àbókí tó wà bẹ́ẹ̀ mo gbọ́ máa ń ṣe bọ́ ọ fẹ́ fi Muslim yẹn fẹ́ fi ẹ́ńtà Nàìjíríà ọ fẹ́ fi ẹ́ńtà wa nílẹ̀ Yorùbá ẹ̀ ọ fẹ́ fi ẹ́ńtà wa gan ibi tí Muslim yẹn bá ti gbà báyẹ̀ everybody gbogbo àwọn ọmọbìnrin gbogbo àwọn atajọ lọ sí Libya gbà must to dress like a Muslim why tọ́ba dẹ̀ fi gbé Muslim yẹn wá sí Nàìjíríà gbogbo àṣà wọn máa dress nìyẹn wọ́n bá gbé wá sí Èkó nígbà tó gbé wá sílẹ̀ Yorùbá àṣà wọn máa dress nìyẹn mo ti kà àwọn kinní mo ti ń tún àwọn kọ̀ọ̀kan dé pẹ̀lú English mo ti ń confirm ẹ̀ ní pé àwọn kinní story nìkan ni gbogbo àwọn kinní gbogbo ànábì làmọ́lẹ̀ àwọn máa sọ pá mi àwọn máa sunkún ọmọ wọn máa kàyà sí wọn máa sunkún àwọn ẹ̀yà máa sunkún wọn máa náwó fún ọmọ wọn máa ká lòlò gbogbo yẹ mo ti kà rọ́bìṣì ni mo ti kà gbogbo English kinní yẹn rọ́bìṣì ni. ẹ ṣe kálíbà tẹ̀síwájú bó ṣe jẹ́ nìyẹn so ẹ jára yín one thing about life ni wípé kò ṣe bá àwọn mùsùlùmí kì í ṣe kí wọ́n lágbára kí wọ́n lè gbẹ́ni tì wá lẹ́yìn táwa ẹ̀ka bá fẹ́ aláwọ̀ wọn
useless people ni wọ́n tí wọ́n nítumọ̀ so ọ̀rọ̀ gbogbo wọn ò dẹ̀ wọn ní value so ẹni yẹpẹrẹ ni wọ́n tẹ́ ẹ bá ti gbé wọn sókè tẹ́ ẹ gbé wọn above ara yín so then there is nothing they can do ẹni pé àwọn èèyàn ti pé bó ṣe ń sọ̀rọ̀ àwọn èèyàn fún wọn lẹ́sìn orí online bẹ́ẹ̀ ni so bó ṣe yẹ kó rí nìyẹn ẹni tó bá ti fi lè sọ pé mùsùlùmí lóhun tó wá péré ẹ̀ láàfáà ibi tẹ́ bá ti wà ó yẹ kẹ́ máa dán etí ẹ̀ ni kò kò dẹ̀ sí kò wàhálà dẹ̀ ẹ ṣé bàbá Bọ́lájí ẹ jẹ́ ká ẹ tẹ̀síwájú. ṣe ẹ Yeah. àtọ́ alẹ́ gbọ̀n. So 7 6 Assalamu alaikum warahmatullahi wabarakatuh. ṣé ilẹ̀ lárúbáwá lẹ wà ní àbí ìwé lẹ sọ yẹ Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh. ṣé ilẹ̀ lárúbáwá lẹ wà ní orí platform Yorùbá lẹ wà kí lẹ ń sọ Ilẹ̀ Lábáwá ni mo wà. ẹ ṣé àti lè sọ̀rọ̀ mọ́ ni Mo kọ́kọ́ sálámà, ẹ gbọ́dọ̀ kọ́kọ́ dáhùn sálámà yẹn náà. kí ni ìtumọ̀ sálámọ̀ yín Hello. kí ni ìtumọ̀ sálámọ̀ Ẹ́ yín àlàáfíà Ọlọ́run ọba kó máa bá yín. ẹ ṣé Àlàáfíà Ọlọ́run ọba kó àní máa ẹ bá ṣé ẹnìkọ̀ọ̀kan. ẹ ṣé o tó ti tán ṣá lè tẹ̀síwájú báyìí Ẹ ṣé o. nẹ́tíwọ́ọ̀kì bọ̀ ẹ̀yìn ìwé dẹ̀ Ṣé mi fẹ́ sọ ni pé ṣá lè fix network yín yẹ ẹ dákun kí ló fà á? Náà ṣé ń gbọ́ mi báyìí? ṣẹ́yìn náà ń gbọ́ mi báyìí Èmi ń gbọ́ yín. ọ̀rọ̀ kílẹ̀ ń sọ ó dàbẹ̀ ni pé network yẹ fẹ́ slow díẹ̀ bákan Ìtẹ́mi fẹ́ sọ ni pé kí ló fà á tí wọ́n fi pè yín sí dìbẹ́tì tí wọ́n fi pè yín tẹ̀ fi jáde? ṣé ibi tẹ́ wà yìí gbàtẹ́yìn rí question wọn gbé yín sókè Ọ̀tọ̀ nìkan tí ń béèrè, ọ̀tọ̀ nìkan tẹ̀ fi ń dá mi lóhùn. ṣé ibi tẹ́ wà yìí ṣé ńgbà tẹ́ request ṣé wọn gbé yín sókè Á gbé mi sókè ni. so ẹnikẹ́ni tó bá fẹ́ engage pẹ̀lú wa ní anywhere kó náà ẹ lè tẹ́ ẹ bá ní àǹfààní ẹ click arrow button tó wà níbi ìsàlẹ̀ keyboard comment section yẹ kẹ́ ẹ ṣí ẹ̀ sí so kó máa bọ̀ so kò jù báyẹn lọ ṣé adébáyín sọ̀rọ̀ báyìí káwa lè bá tẹ̀síwájú àráyé ẹjọ́ wẹ́wẹ́. Nẹ́tíwọ́ọ̀kì yóò sí ọ jà. Hello. ẹ bá ti fix network yín yẹ padà wá ká má lè bá waste time ẹ jọ. So 7 6 ẹ fix network yìí ò dá. Oh, Natasha Hello. ẹ ti ń sọ̀rọ̀ látẹ̀kan like ẹ ti ń request látàrọ̀ lẹ́fẹ̀ẹ́ bá a sọ gan. Okay ayé kò tọ́ ẹ mọ̀ kú ojúmọ́ ẹ káàbọ̀ network tí inú tù dá. ẹ ara nǹkan tá à ń sọ kí wọ́n fi ẹ̀sìn ṣe náà nìyẹn ní 2026 ayé kò tọ́ ṣe ọ̀dọ̀ tí ń yẹ náà tún ṣe dáadáa ni. ò ẹ sọ̀rọ̀ kan a gbọ́ yín o so left man ṣé mùsùlùmí ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ ẹ káàbọ̀ ẹ bá wa ka Fátíà kẹ́ bá wa tú ẹ ṣe. mùsùlùmí ni téèyàn bá ronú nínú ara ẹ̀ yóò mọ̀ pé àwọn nǹkan yìí ìtàn ni bẹ́ẹ̀ ń gbọ́ nígbà tí sà wọ́n ní wọ́n bí mi mo dáyé mo jẹun mo sọ̀rọ̀ ayé kò tọ́ nítọ́ kí yín ò ṣe dáadáa bẹ́ẹ̀ ń gbọ́ sà ẹ̀yà ọ̀yà ṣé mùsùlùmí ni yín kẹ́ ẹ ka Fátíà kẹ́ tú.
lọ lé kí òwò mi ò lọ lé kí ó pariwo. Ẹ ń gbọ́ mi sà. gbọ́ yín ẹ̀ sọ̀rọ̀. Wọ́n ní mo lọ lé kí òwò mi ò lọ Ok. lé kí ó pariwo. Ní kò ní padà sáfẹ́ mi kí. Ṣé à ń lo earpiece ni? Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Ẹ yọ earpiece ní ká lè bá gbọ́ yín dáadáa. Ẹ má gbé àwọn olórúkọ òyìnbó yìí sí òkè, ẹ jẹ́ ká máa wà ní comment section. Mo ti yọ báyìí, ṣé ẹ̀ ń gbọ́ mi? Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí mo lọ lé kí òwò mi ò lọ lé kí ó parí o. Ẹ ka Fatia. Alhamdulillah, mi àwọn ọmọ ní mọ́rí kí á wọlé àbíwá ọ̀sẹ̀ ẹ wo mi ò ṣọ́gbọ̀n wọlé ká o. Ẹ kí ń kírun. Ẹ kí ń kírun ni. Èmi ò kírun mọ́ láti bí ìbẹ̀rẹ̀ ọdún yìí ṣáà ní ìbẹ̀rẹ̀ ọdún yìí. Èmi ò ń dáhùn, mo lè dáhùn kí o. Báwo lè wá ṣe jẹ́ Mùsùlùmí? Ìgbà tí mo fi lọ lé kó ń gbà yẹn, wọ́n máa ń nà mí gan ni, mo ya sá kúrò tèmi, mi ò lọ mọ́. Ṣé Mùsùlùmí sì ni yín? Ẹ mọ̀, mo ń kọ́ṣẹ́, mo tún lọ lé kí mo tún lọ skul gbogbo ẹ̀. Màá wá lọ lé kí wẹ́ẹ́ tí màá máa nà mí ẹni àwọn tẹ́mi ṣe stop nìyẹn. So ṣé ń gbọ́ mi? Yeah. Question mi fẹ́ bèrè ọ̀rọ̀ ni pé mi ò mọ̀ bọ́dá nínú Kùránì ṣé ó wà pé ẹran ẹlẹ́dẹ̀ àwọn ẹran ajá tó ní kí ẹ máa jẹ yẹn ṣé ó proper? Proper pé kí ni? Ẹ mọ̀ wọ́n ní nígbà tí mi lọ lé kí ó láì wọ́n máa ní àwọn Muslim o ká máa jẹ o, a lè jẹun ẹlẹ́dẹ̀ o, a lè jẹun ẹ mọ̀ nǹkan tí mi kò fẹ́ láì mo fẹ́ kẹ́ ẹ̀ láìtì mi torí mi sì inú ọdún yìí ṣe ń gbọ́ mi ò gbààwẹ̀ lọ́dún yìí o. Mi ò gbààwẹ̀ lọ́dún yìí rárá tẹ́ pé àwọn èèyàn kan bá mi jà pé ìwọ ọmọ mùsùlùmí kíní kan ò gbààwẹ̀ mo ní kò wù mí gbà ni mo ní kò wù mí gbà so mi ò gbà oyé so owó wọn wá ní ẹran ẹlẹ́dẹ̀ àgbọ́dọ̀ jẹ ẹran ajá àgbọ́dọ̀ jẹ so mo fẹ́ mọ̀ bọ́dá gbogbo kíní yẹn ṣé ò tọ́ ẹ àbí wọ́n kàn pa ọ fún wa náà torí mo jẹun ẹlẹ́dẹ̀ àbí oṣù tó lọ ẹni kan wá ní èmi ṣe wá ń bírèkì wúzù èmi ní muslim wọ́n á ní gbogbo kí ni ẹ̀mí ò bìlíìfù ẹ̀ mọ́ ni o pé but màá kàn ṣe find it. Ẹ ṣe sùúrù. Ìgbà tẹ́ ẹ jẹrẹ lẹ́dẹ̀ ṣé ìkankan ṣe yín àbí báwo? Gbogbo ṣé mi bọ̀ nǹkan tó ń sọ fún wa náà ni pé ká má jẹ. Ẹ máa gbọ́ lótìtọ́ lódodo ó wà nínú Kùránì pé kẹ́ má jẹ ẹran ẹlẹ́dẹ̀ èèwọ̀ Allah ni. Ok. Ẹ dẹ̀ mọ̀ pé nǹkan tí wọ́n ti ń pè ní ẹgbẹ́ òkùnkùn ṣe mọ̀ pé ó máa ń ní èèwọ̀ títí àwọn nǹkan tí ẹ gbọ́dọ̀ ṣe. Ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀? Tí wọ́n tó bá jẹ́ mùsùlùmí ni kò gbọ́dọ̀ jẹ́. Torí ẹgbẹ́ òkùnkùn ni so èèwọ̀ tó jẹ́ èèwọ̀ Allah àti Muhammad ní ẹran ẹlẹ́dẹ̀ ẹ gbọ́dọ̀ débẹ̀. Èmi nǹkan tẹ́mi wá ń béèrè lọ mo ti béèrè kan kí ni ẹ̀ lọ́wọ́ àfà pé òkè ẹnì kan má jẹun ẹlẹ́dẹ̀ kí ló tí Allah ṣe wá dá ẹlẹ́dẹ̀ yẹn. Exactly ẹ ti wáyé ẹ pàtẹ́wọ́ fúnra yín so nǹkan tá a sọ fún yín náà nìyẹn pé ẹ wá máa gbọ́ ṣe rí Allah ò dá nǹkan kan so ti yé yín Allah ò lágbára so torí pé wọ́n kàn fẹ́ fi ẹ̀sìn kó ẹ̀yin èèyàn lẹ́rú that is why wọ́n sọ pé Allah ló dá kinní kan kò dá nǹkan kan o so scam lásán ni. Torí èmi sọ fún ọ pé tó bá yẹ pé lóòótọ́ ni kò fẹ́ ká jẹ kínní kò ní dá ó jẹ́ wáyé pé ìgbà tó wá da ó tún wá ní òun náà ló wá ní ká máa ok kí wàá lẹ́rẹ́ wá wà láyé fún tó wá ní ká máa jẹ ó ṣe wá jẹ́ pé ẹran ó ṣe wá jẹ́ pé ó ní ká máa jẹ wọn. So bó ṣe jẹ́ nìyẹn Allah kọ́ ló dá ẹlẹ́dẹ̀ so ó ń bá ẹlẹ́dẹ̀ àti Allah jọ ń ṣe orogún ni so Allah ò nífẹ̀ẹ́ ẹlẹ́dẹ̀ so bó ṣe jẹ́ nìyẹn Allah ò dá nǹkan kan so Quran Muhammad ló sọ gbogbo nǹkan tẹ̀ ń ká yẹ pátápátá ẹnu Muhammad ní gbogbo ẹ ti jáde torí Allah ò lè sọ̀rọ̀ fún aláàrẹ̀ ẹ ti yé yín so ọ̀rọ̀ tí Muhammad sọ ní Quran so gbogbo àwọn nǹkan tó kà fún yín ní pé ẹ má ṣe kìnnìkan yẹ so torí kí wọ́n fẹ́ kó yín lẹ́rú ọpọlọ so tó bá ti ń bi yín léèrè pé ṣé ẹ ti ṣe nǹkan àmì ì tí ì ṣe so àwọn inú àwọn lárúbáwá máa dùn àtàwọn afáàn pé Ọlọ́run ṣeun eléyìí kò tí ì bọ̀ nínú ìdè so nǹkan tí wọ́n ń ṣe nìyẹn so wọ́n ní láti fà àwọn nǹkan yẹn dè yín so that ó máa lè jẹ́ kí wọ́n máa wà sure wípé
ẹrú ìṣìn ó sì wà ń bẹ kò tí ì jí. ok ẹ jọ̀ọ́ ẹ má bínú mo lọ́rẹ̀ẹ́ kan tó jẹ́ Christian ṣé ń gbọ́ ó wá ní question kan tí ó ń sọ fún mi pé òun ò tí ì mọ̀ pa question yẹn bọ̀ nínú Bible wa mi mọ̀ bọ́dá tó bá bí bẹ́ẹ̀ lè tó mọ́lẹ̀ sí ṣé ń gbọ́. mi ì gbọ́ yín kí ni Christian ọ̀rẹ́ yín ṣe. ok ó náà ọkọ̀ tó sọ fún mi ṣé ń gbọ́ mi ó ní òun náà ó kọ̀ dàbí èèyàn bí èmi náà ni àjọ máa ń sọ̀rọ̀ àjọ máa ń reason pọ̀ ni ṣé ń gbọ́ ó wá sọ fún mi pé nínú Bible pé ó ní Ọlọ́run jí ṣé ń gbọ́ Ọlọ́run which is kò ṣe Jésù o Ọlọ́run gbọ̀gbọ̀ tó jẹ́ God ó ní pé Ọlọ́run kàn jí nínú òkùnkùn ó dẹ̀ ní let there be light there is light ó dẹ̀ dá gbogbo nǹkan tó dá fún 7 days torí gbogbo Bible yẹn mi ò kí ń kà ó wá sọ pé lẹ́yìn ìgbà tó dá gbogbo nǹkan tó dá yẹn ó wá dá Adam ó sì wá dá Eve ọmọ yẹn wá ń bi mí jọ yẹn pé níbo ni èṣù wà àbí ṣé Satan dẹ̀ náà ń pè pé níbo ló wà pé ìgbà wo ló dá pé òun ò mọ táìmù tó dá òun fẹ́ mọ táìmù tó dá like ṣé gbogbo kinní yẹn náà gbogbo ẹ̀ náà ṣé ọkọ̀ kọ́ náà ni àbí wọ́n náà ni gbogbo ẹ̀ náà ni because àbí ẹ gbádà yé mi yé báyìí. mo gbọ́ yín ṣé wọ́n á ti rí pé èèyàn ó jí nsìn ó dá omi ó dá ẹranko ó dá gbogbo ẹ̀ tó ṣe wá dá gbogbo ẹ̀ tán ó wá déyàn èèyàn tó wá dá yẹn ó wá jẹ́ pé wọ́n á ní ẹnìkan lọ fún léṣo which is èṣù àbí Satan ẹ̀ náà pè ó wá ní pé mo ní Satan yẹn wà ń gbà yẹn tó fi ṣé òun náà ló dá pé táìmù ló dá pé kò ṣe sínú Bible pé bàbá báyìí ló dá pé kò ṣe ṣò inú Bible yẹn pé ó dá èṣù òun àti ẹ ti jọ jà wà bí ọdẹ èṣù ló ń pè ní àbí Satan ẹ̀ ní àbí jẹ́ ó wá ní pé kò wọ́n ṣe kọ́ sínú ẹ̀ gbogbo kíní ẹ̀gọ́ ìgbà tí wọ́n á ń gbọ́ gbogbo kíní ẹ̀gọ́ máa ń wò ó dàgbọ́n àwọn bíbí ó dàgbọ́n wáìn ní wa lóòótọ́ yìí wọ́n mú aṣeré ni o. so one thing tó wà ń bẹ̀ ni pé àti Christian àti Islam bẹ́ẹ̀ kọ́kọ́ sọ lẹ́ẹ̀kan wọ́n kọ́ ni so kì í ṣe pé ẹnìkan kàn wá pé bí Ọlọ́run kan ló sọ̀kalẹ̀ sọ tó wá ń kọ́ fún ara rẹ̀ àwọn kan ló jókòó síbi kan tí wọ́n dẹ̀ kọ́ ṣó yé yín so ìtàn Adam àti Eve yẹ ìtàn àròsọ lásán ni kò ṣẹlẹ̀ ṣó ti yé yín so wọ́n kàn fẹ́ kó àwọn èèyàn lẹ́rú ni ẹ mọ̀ pé imported lẹ̀sìn méjèèjì wọ́n gbé wá ni so irọ́ ni méjèèjì ìwé irọ́ so bẹ́ẹ̀ mo sọ fún yín lẹ́ẹ̀kan pé wọ́n fi ìwé yẹn check yín pé ṣe wà nínú òkú ẹrú so ṣé ò tí jẹ lẹ́dẹ̀ àmì tí jẹ bẹ́ẹ̀ náà ni kìrìsìtẹ́nì náà ṣe rí ṣé àgùntàn ṣì ní ẹ bẹ́ẹ̀ ni àgùntàn náà ṣì ní mí so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn ó ti yé yín ẹgbẹ́ òkùnkùn ní méjèèjì mo ti gbọ́ bó ṣe jẹ́ nìyẹn so ìtàn story Adam and Eve kì í ṣe fiction lásán ni àwọn nǹkan tó dẹ̀ kó sọ̀rọ̀ ní méjèèjì both Yahweh and Allah wọn kì í ṣe Ọlọ́run Olódùmarè Shaitan kò dẹ̀ kì í ṣe èṣù ṣó ti yé yín so bó ṣe jẹ́ nìyẹn so Ganiyu ṣé mùsùlùmí ni Ganiyu ẹ ṣí máìkì yìí. Ganiyu ó dàbẹ̀ pé Ganiyu yìí kò fẹ́ sọ̀rọ̀ Fọlá lè send the request o Ọlámilékan what best. ẹ kálẹ́ o. Yeah, go ahead. Ṣé Mùsùlùmí ni? Christian ni mí sà. Kí ló fẹ́ bá a sọ? Wẹ́ èmi ò ní kan pàtó tèmi báyìí sọmọ kan enjoy program yìí ni o. Ok, ẹ ṣé. Àwa náà enjoy yín. Ẹ ṣé sà, Ọlọ́run wà pẹ̀lú yín o. So Ọlámilékan
ẹgbẹ́ òkùnkùn náà ní Christian ló kẹ́ kú ń bẹ̀ o. Rí request yín Fọlá. Ètò láyé ṣẹ̀ṣẹ̀ wà bẹ́ẹ̀. mo wà ń bẹ̀ mo wà ń bì. Ẹ lè gbé àwọn èèyàn wọlé mo sáré fẹ́ 5 minutes. Okay. Comment section àfa tó bá ní comment section ẹ ṣe àì muslim tó bá ń bẹ̀ ẹ ṣe àì so láti comment section so bàbá wọn ọmọ bá church bá a sọ̀rọ̀. Mo kí gbogbo ilé o, ẹ ra sà ẹ gbóhùn sókè sà. ẹ káalẹ́ o, àti bọ́ sáàárọ̀ báyìí. Ṣé rí inú mi dùn pé mo ní àǹfààní yìí and mo kí MS Bàbá, mo kí Àkànní Ọlọ́ba, Àkọ́ráyè àti gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe kò kárí nǹkan tó wà nílẹ̀ yìí, Oòduà ó gbè wá. Inú mi dùn pé mo wà láyé nígbà tí n tó ń ṣẹlẹ̀ nítorí pé kí ni nǹkan tó jẹ́ ti wà tó ju ti gbogbo àwọn ẹ̀sìn àtọwọ́bá àtọ̀rìn wá yẹn lọ tá a bá láyé ó wà ń bẹ̀. Historian lèmi, mo dẹ̀ tún jẹ́ journalist, gbogbo ìwádìí yẹn láti ṣe. Kẹ́nìkan má fi ẹ̀kọ́ tanná fún wa mọ́. Professor Olúlóńgẹ́ bàbá, may God bless his soul, computer scientist ni bàbá, ó ní the first computer scientist American bàbá ti kàwé. Wọ́n pè wọ́n wá sí Center for Black Culture ní Òṣogbo nígbà tí gọ̀ọ̀nà Arẹ́gbẹ́ṣọlá wà ní mo wà ń bẹ́ẹ̀ ńjọ́ yẹn. Bàbá fẹ́ lè máa sunkún wípé mo rò pé bàbá ti wò pé àwọn náà ti dàgbà torí lẹ́yìn ìkíní ọdún kejì bàbá kú, wípé nǹkan tẹ́ ẹ̀yin ọmọ Yorùbá ń tẹ́ ẹ ní ó ju gbogbo rádaràda tó ń parọ́ fún yín lọ, wípé Ifá yìí, inú mi dẹ̀ dùn pé lónìí bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ti ń kọ́ Ifá ní Harvard, pé Ifá yìí is a science, philosophy ni abẹ́gẹ́tì. Gbogbo nǹkan tí Yorùbá ń fẹ́ pátá, gbogbo ohun tí tá a lè bí western thought tí àwọn ẹgbẹ́ wá síbí tó ń wá síbí, gbogbo ẹ̀ ló wà nù Ifá. Bàbá yẹn wá sọ pé kọ̀ǹpútà tá à ń gbé kiri lónìí, pé odù Ifá yẹn bọ́n ṣe ń tẹ̀ yẹn, algorithms yẹn, wípé inú Ifá náà ti derive ẹ̀, wípé kò síbi tó ń lọ ní learned societies bóyá conference ni tóun ti sọ tí wọ́n ti sọ pé kò rí bẹ́ẹ̀. Ẹ̀sìn méjèèjì kí ṣé wọ́n wà rooted in science ni àbí irú tá à ń sọ yìí. Ifá ó ti wà kí Christianity tó wà rárá, kí Islam tó tiẹ̀ wá dé létà tó wà. So Ifá is the foundation of the world. Ọmọ Yorùbá tí ò bá gbà bẹ́ẹ̀ ọmọ àlè ni, gbogbo ẹnu mo fi sọ. Ilé Ifẹ̀, àwọn anthropologists tí wọ́n ń wá nǹkan nílẹ̀, wọ́n ti rí i pé glass technology wà ní Ifẹ̀ láti nǹkan bíi 11 to 15th century ló ti wà ń bẹ̀. Ó mì wípé technology ti wà ní ilẹ̀ Yorùbá ti pẹ́. Oko ẹrú tí wọ́n kó àwọn èèyàn wa lọ, gbogbo àwọn tó lè ṣe kinní yẹn náà kó lọ sóko ẹrú, ó wá mú gáàpù yẹn kó wà. So òyìnbó ń ṣe plane lónìí, wọ́n ń ṣe gbá wọ́n ń ṣàwo, àwa náà bá ti súnmọ́ bẹ̀ yẹn. Àwọn China lónìí kò sí Muslim ń bẹ̀, kò sí Christian ń bẹ̀. Ẹ wo iye àwọn tí wọ́n ń kó kúrò nínú òṣì àti ìṣẹ́. Kí ni Christianity àti Islam fún wa ń bí? Kán máa pààyàn, kán máa jàjà ẹ̀sìn, kán máa ṣẹ̀sìn, kán láwọn ń ṣẹ̀sìn. Ìyẹn ló yẹ ká ronú sí. Mo rò pé struggle yìí the other leg ni pé tá a bá ní kinní yìí ò dáa, ìjókòó yóò pè yàn ṣẹ̀sìn, ṣùgbọ́n ń pè wá sí nǹkan tó jẹ́ ti ọmọ Yorùbá tilẹ̀ káàárọ̀ òjíire, àṣà àti ṣe wá, káwọn ọmọ wa mọ̀ pé nǹkan tá a gbé dání kì í ṣe nǹkan yẹpẹrẹ, pé a lè gbé gold dání
kán wá máa gbé pàǹdà kán máa fi kíní kán máa ṣàyẹn kán máa ní òun ló dáa jù